Ojú ayọ̀ ló mọ́ mi lónìí o. Ojú ayọ̀ ló mọ́ mi lónìí o. Bí mo ti jí lówùúrọ̀ yìí, mo ké pe Olúwa. Bí mo ti ń bọ́ síta, mo kó Jésù lọ́nà. Olúwa yọ̀ ló mọ́ mi lónìí o. Ṣàánú fún mi Ọlọ́run, ṣàánú fún mi, nítorí tí ọkàn mi gbẹ́kẹ̀lé ọ. Lóòótọ́ ní òjìji ìyapa rẹ ni èmi ò fi ṣe ààbò mi, títí wàhálà wọ̀nyí yóò fi ré kọjá. Èmi ò ké pe Ọlọ́run ọ̀gá ògo, sí Ọlọ́run tí ó ṣe ohun gbogbo fún mi. Ó ní ó sì ránṣẹ́ láti ọ̀run wá, yóò sì gbà mí bí ẹni tí ń fẹ́ gbé mi tilẹ̀ kẹ́gàn mi. Ọlọ́run yóò rán àánú rẹ̀ àti òtítọ́ rẹ̀ jáde. Ọkàn mi wà láàrin àwọn kìnìún, èmi tilẹ̀ dùbúlẹ̀ láàrin àwọn tí ó gbiná. Èyí ni àwọn ọmọ ènìyàn, ẹ̀yin ẹni tí í ṣe ọ̀kọ̀ àti ọfà àti ahọ́n wọn idà mímú. Gbígbéga ni ọ́ Ọlọ́run ju ọ̀run lọ, àti ògo rẹ ju gbogbo ayé lọ. Wọ́n ti ta àwọ̀n sílẹ̀ fún ẹsẹ̀ mi, wọ́n tẹ orí ọkàn mi ba. Wọ́n ti wá ihò sílẹ̀ níwájú mi, ní àárín ẹ̀yìn náà ni àwọn tìkára wọn jìn sí. Ọkàn mi ti múra Ọlọ́run, ọkàn mi ti múra. Èmi ó kọrin, èmi ó sì máa kọrin yìí. Jí ìwọ ògo mi, jí ohun èlò orin àti dùrù. Èmi tìkára mi yóò sì jí ní kùtùkùtù. Èmi ó máa yìn ọ́ Olúwa láàrin àwọn ènìyàn. Èmi ó sì máa kọrin sí ọ láàrin àwọn orílẹ̀-èdè. Nítorí tí àánú rẹ pọ̀ dé ọ̀run, àti òtítọ́ rẹ dé àwọsánmọ̀. Gbígbéga ni ọ́ Ọlọ́run ju àwọn ọ̀run lọ, àti ògo rẹ ju gbogbo ayé lọ. Àmín. Ògo ni fún Baba àti fún Ọmọ àti fún Ọlọ́run Ẹ̀mí Mímọ́, bí ó ti wà látètèkọ́ṣe, ó ń bẹ ní ìsinsìnyí, bẹ́ẹ̀ ni yóò sì máa rí ní ìgbà gbogbo, ayé àìnípẹ̀kun. Àmín. Ọlọ́run, mò ń gbàdúrà sí ọ nítorí orúkọ rẹ. Ní kùtùkùtù àárọ̀ yìí, ní ọjọ́ ìsinmi, ni mo wá ojú ìwọ Ọlọ́run, torí akọ́pẹ́ ń bá wá Olúwa ni yóò rí Olúwa. Ní ọjọ́ 16 on the 16 nínú oṣù keje ni mo rawọ́ ẹ̀bẹ̀ sí ọ Ọlọ́run Ísírẹ́lì, nítorí etí tó ń gbọ́ mi, nítorí ọ̀rọ̀ ìgbéyàwó rẹ̀, nítorí ọ̀rọ̀ iṣẹ́ wọn, nítorí ọ̀rọ̀ òwò wọn, àdáwọ́lé wọn, ìlépa wọn láyé. Mo fẹ́ kẹ́ ẹ ṣe ohun tó kàn, mo fẹ́ kẹ́ ẹ wọ ibẹ̀ wá, nítorí pé ẹ̀yin ni Ọlọ́run ìpè tí ẹ pè mí sínú iṣẹ́ Olúwa. Ẹ sì ń ṣèlérí pé ohun tí mo bá dè lórúkọ yín ni yóò gba dídè, èyí tí mo bá tú sílẹ̀ ni yóò wọnú ìtúsílẹ̀ lọ. Ǹjẹ́ tó bá rí bẹ́ẹ̀, ìránṣẹ́kùnrin tàbí ìránṣẹ́bìnrin tó ń gbọ́ mi níbikíbi tó lè wà lórílẹ̀-èdè àgbáyé, mo fẹ́ kí ẹ wọnú ilé rẹ lọ, mo fẹ́ kí ẹ wọnú ayé rẹ lọ, mo fẹ́ kí ẹ gbà á lọ́wọ́ àwọn ìkòkò ayé àti kìnnìún ayé tó fẹ́ pa á jẹ. Mo fẹ́ kí ẹ wọnú ilé yìí lọ, mo fẹ́ kí ẹ wọnú ayé ẹ lọ, mo fẹ́ kí ẹ wọnú gbogbo tí ń ṣe tiẹ̀ lọ, kí ẹ gbà á lọ́wọ́ àwọn kìnnìún àti ìkòkò ayé tó fẹ́ fi ṣòfò dànù. Mo fẹ́ kí ẹ wọnú ilé ẹ lọ, mo fẹ́ kí ẹ wọnú iṣẹ́ ẹ lọ, mo fẹ́ kí ẹ tú sílẹ̀ lọ́wọ́ àwọn tó ń fi ogun ojú oorun jà á, àwọn tí òjò nísinmi lójú oorun, àwọn tó ń fi ojú oorun kó lọ́rọ̀ lọ, àwọn tó ń fi ojú oorun dààmú rẹ̀, àwọn tó ń fi ojú oorun dúnkokò mọ́. Mo fẹ́ kí ẹ gbàgbá lọ́wọ́ wọn, mo fẹ́ kí ẹ dojú wọn délẹ̀, mo fẹ́ kí ẹ sọ wọn dà láìmọ́ṣe, mo fẹ́ kí ẹ ṣèrìbọmi ìparun fún àwọn ọ̀tá rẹ̀. Ọlọ́run jẹ́ kó rí bẹ́ẹ̀ o. Ọlọ́run ìpè Sólómọ́nì bẹ́ẹ̀ ọlọ́jọ́ kìíní àná, pé bí àwọn ènìyàn mi bá lè pè ọ́, ṣe ni kó o gbọ́. Ó dẹ̀ ṣèlérí pé bí àwọn ènìyàn mi bá pè ọ́, olóògbọ́. Tó bá rí bẹ́ẹ̀ Ọlọ́run, lórí pẹpẹ ni mo ti ń gbàdúrà sí ọ, etí tó ń gbọ́ mi, mo fẹ́ kó o ṣe bẹ̀wò tó lógo sínú ayé ẹ̀ léni ọjọ́ ìsinmi. Kí ẹ fún ní ìsinmi, kí ẹ fún ní ìṣẹ́gun, kí ẹ fún ní ìtúsílẹ̀, kí ẹ fún ní ìdáǹdè, kí ẹ forin tuntun sí lẹ́nu, kí ẹ fi ayọ̀ sí lẹ́nu, kí ẹ fi gbàlà hàn, kí ẹ ràn lọ́wọ́, kí ẹ gbé lórí sókè, kí ẹ tún ìtàn ayé ẹ̀ kọ, kí ẹ fòpin sí ẹkún, kí ẹ fòpin sí ìbànújẹ́, kí ẹ fi òpin sí àṣedànù, kí ẹ fi òpin sí àṣetì, kí ẹ fi òpin sí àìlérí ohun rere tọ́ka sí bí àṣeyọrí.
Ọlọ́run mo bẹ̀ ọ́ láàárọ̀ yìí Olúwa nítorí orúkọ rẹ àti májẹ̀mú ìpè tó fi pè mí sínú iṣẹ́ Olúwa mo fẹ́ kẹ́ ẹ pa ìránṣẹ́ yìí lẹ́rìn kẹ́ ẹ jẹ́ kó náà rẹ́rìn kẹ́ ẹ jẹ́ kó rẹ́rìn kẹ́ ẹ forí tuntun lẹ́nu ẹ̀rín tí ò ní dákẹ́ mọ́ láíláí ẹ̀rín ayérayé tó máa rín títí láíláí ni mo fẹ́ kẹ́ ẹ fi sí lẹ́nu mo fẹ́ kẹ́ ẹ fòpin sí ìbànújẹ́ mo fẹ́ kẹ́ ẹ fi sí òfò mo fẹ́ kẹ́ ẹ fòpin sí ọ̀fọ̀ ogun ẹ̀bí àdúrà rẹ̀ tó gbétọ̀ ìwọ Ọlọ́run wá mo fẹ́ kẹ́ ẹ gbọ́ mo fẹ́ kẹ́ ẹ dáhùn mo fẹ́ kẹ́ ẹ ṣe mo fẹ́ kẹ́ ẹ yà lẹ́nu mo fẹ́ kẹ́ ẹ jẹ́ kí ìtàn tiẹ̀ náà kó yí padà mo fẹ́ kẹ́ ẹ ṣe àtúntọ̀ ìkan rẹ̀ láti orí rẹ̀ wá kí wọ́n bẹ̀rẹ̀ sí ní dáhùn rere ṣe nínú ilé wọn kí ègún ilé ègún ìta kó má ṣe borí ayé rẹ̀ mọ́ Ọlọ́run nítorí orúkọ rẹ mo fẹ́ kẹ́ ẹ jẹ́ orí bẹ́ẹ̀ mo fẹ́ kẹ́ ẹ ṣí ìwé ìrántí kan kí ẹ sì palẹ̀rìn ayọ̀ tí a bá rí ibikíbi tí ó ti ṣí tí àwọn ènìyàn ti mú ṣí tí àwọn olólùfẹ́ ti mú ṣí tí àwọn òbí ti mú ṣí tàbí ọmọ ti mú ṣí mo fẹ́ kí ẹ kàn ro ti ikú yín àti àjíǹde yín àti májẹ̀mú ìpèsè wípé mi kí ẹ dáríjì kí ẹ sì fà lọ́wọ́ sókè kí ẹ ṣíwèé ìrántí kan kí ẹ sọ di ńlá kí ẹ sọ dọmọ kí ẹ sọ di ńlá kí ẹ sọ dọmọ kí ẹ rántí ẹ̀sìn rere kí ẹ rántí ẹ̀sìn rere kí ẹ ṣíwèé ìrántí ayọ̀ kan bẹ́ẹ̀ ló ṣe máa rí kó dára fún kí ẹ pálẹ̀rìn ayọ̀ kẹ́ ẹ sọ yẹ̀yẹ́ rẹ̀ di ayẹyẹ kẹ́ ẹ sọ ẹ̀gàn rẹ̀ di ògo màmá tó ń gbọ́ mi ni mo fẹ́ kẹ́ ẹ ṣe fún Ọlọ́run apọ́sù Joseph Ayọ̀ Babalá Ọlọ́run Abrahamu Ọlọ́run Isaki Ọlọ́run Jacob Ọlọ́run ìpè Chapel of Power Apostolic Prayer Worldwide mo fẹ́ kẹ́ ẹ wọnú ilé tá a ti ń gbọ́ mi lọ mo fẹ́ kẹ́ ẹ gbá ogun jáde kí ẹ gbá ogun dànù nínú ilé wọn nínú ayé wọn mo fẹ́ kẹ́ ẹ tún ilé ayé wọn ṣe gbogbo ohun tó wọ́ mo fẹ́ kẹ́ ẹ sọ di títọ́ mo fẹ́ kẹ́ ẹ kàn wọ bẹ̀ kẹ́ ẹ gbé àkànṣe ṣe agbára ṣe project ńlá project ayérayé tí ìrandíran ẹ̀ kò ní jẹ tán mo fẹ́ kẹ́ ẹ fi lọ́lẹ̀ nínú ayé ẹ̀ lónìí ohun rere tẹ́ ti bẹ̀rẹ̀ yẹn mi ìfẹ́ kó parí kó máa tẹ̀síwájú kẹ́ ẹ máa bá kí ọ̀tá má ṣe dá dúró ohun rere tí ẹ ti bẹ̀rẹ̀ yẹn mo fẹ́ kẹ́ ẹ tẹ̀síwájú kẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní fẹ́ lójú kẹ́ ẹ máa sọ di ńlá lọ kí ọ̀tá èṣù ẹ̀ṣẹ̀ kó má ṣe dá dúró bẹ́ẹ̀ ló ṣe máa rí adúpẹ́ torí pé ẹ ti gbọ́ lónìí ọjọ́ ìsinmi ẹ ṣe ohun kan tí ìránṣẹ́ yóò fi mọ̀ pé wọ́n ló pè mí sínú iṣẹ́ Olúwa ẹ ṣe ohun kan tó tóbi nínú ayé ẹ fìrè lọ́wọ́ kó yé rí ogun kó má rí ogun mọ́ láyé ẹ̀ ní ìlú tó wà tó ti ń gbọ́ mi kí ilẹ̀ yẹn ó tù lára kó Olúwa kó gbà lọ́wọ́ àwọn ayọnilẹ́nu gbogbo ohun tó ń pòǹgbẹ fún kẹ́ ẹ ṣe fún kẹ́ ẹ gbà á kẹ́ ẹ sì sọ di ńlá lórúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 lórúkọ Jésù níwọ̀n ìgbà tí mo ti wá gbàdúrà pẹ̀lú yín láàárọ̀ yìí kókó àdúrà kan ni màá fún ẹ̀yin náà lé ní ọjọ́ ìsinmi wàá kàn máa gbàdúrà pé Ọlọ́run jọ̀ọ́ orí mi ò gbọ́dọ̀ kọ ìdáhùn àdúrà orí mi ò gbọ́dọ̀ ṣe kíni kò gbọ́dọ̀ kọ ìdáhùn àdúrà àyànfẹ́ mo mọ̀ pé ọ̀pọ̀ yín ni ò tí ì láǹfààní àti rí mi lójúkorojú tí ẹ sì gbàgbọ́ nínú ìpè mi èmi náà wá yarí èmi náà wá sùn torí ọ̀rọ̀ yín nítorí mo mọ̀ pé ẹ ti rí ọ̀pọ̀ àwọn ikọ̀ àti ìríjú ní ìgboro ayé ṣùgbọ́n ẹ rí nǹkan kan nú ayé mi lẹ fi ń sátọ Ọlọ́run wá nú ayé mi lèmi náà fi wá ń rawọ́ ẹ̀bẹ̀ sọ́lọ́run nígbàgbọ́ pé kó jọ̀ọ́ kó ro tíkú àti àjínde àti ìgbàgbọ́ táyẹn èèyàn wọ̀nyí nínú ayé mi tẹ nínú Ọlọ́run nínú ayé mi kọ́lọ́run kó ṣe nǹkan kan Ọlọ́run yóò sì ṣe láyé yín ẹ já tẹ̀síwájú ẹ má jà mú nǹkan mọ́ ìgbàgbọ́ ẹ já di òpó Jésù Kristi mú kí a sì máa tẹ̀síwájú mo mọ̀ pé láìpẹ́ yìí èmi àti ẹ̀yin a ó yin Ọlọ́run lógo lórí ohun tuntun tó lu ayé bẹ̀rẹ̀ nínú ayé yín èní ní ọjọ́ Sunday ẹ jẹ́ ká wáyé ká wálé ìjọsìn lọ ká lọ sin Ọlọ́run ká lọ sin Ọlọ́run ká kọrin ìwà mímọ́ níwájú ẹ má gbàgbé sọ pé àkókò náà ń bọ̀ wá tí àwọn olùsìn tó tọ́ kò ní ṣaláì sin bàbá nínú ẹ̀mí àti nínú òtítọ́ torí wọn ni bàbá ń fẹ́ ó wà níbí ó gbọ́ mi fún ìgbà àkọ́kọ́ tàbí ò tí ì ní Jésù gba Jésù sínú ayé ẹ̀ lónìí kó tó pẹ́ jù nítorí pé ọ̀nà kan ṣoṣo tó tọ́ka sí ọ̀run Jésù ni ìyókù ọ̀nà ìṣìnà la pè é ọ̀nà kan ṣoṣo ló tọ́ka sí ọ̀run Jésù ni ọ̀nà náà àwọn ọ̀nà yòókù ìṣìnà ni ó ò ní ṣìnà ó ò ní lẹ́yìn ìkúrò rẹ kúrò nínú ayé yìí ó ò ní lu ayérayé rẹ nínú iná ọ̀run àpáàdì àdára fún yín ọ̀sẹ̀ ìyá dẹ̀ pé yín o ayọ̀ ló máa já sí lórúkọ Jésù Kristi mo ń fi àkókò ìdúpẹ́ lọ gbogbo ẹ̀yin tí ẹ máa ń fi iṣẹ́ ìránṣẹ́ yìí ránṣẹ́ sí gbogbo orílẹ̀-èdè àgbáyé àdára fún yín Ọlọ́run á kéde yín ìgbà ìtura láti ọ̀dọ̀ Ọlọ́run wá yóò dé báyìí náà lÓlúwa wí ẹ jẹ́ kí n fi yín lẹ̀ kí kálukú wá tètè lọ múra lé ìjọsìn lónìí ká lọ sin Ọlọ́run ẹ bá sì ti ń lọ ẹ jẹ́ ká mú ọrẹ dání mú owó tó dára dání lápò ẹ̀ fún Ọlọ́run má dẹ̀ wá gbàgbé ó yẹ kí ìwọ náà máa san ìdámẹ́wàá
jẹ́ ń bí ẹ ìdámẹ́wàá rẹ̀ yóò san ní pípé lákàkà láti máa san ègún ni tó bá jẹ́ fi fún Ọlọ́run kí mẹ́sàn-án yòókù lè pọ̀ sí lọ́wọ́ rẹ̀. San ìdámẹ́wàá rẹ̀ sílé Ọlọ́run. Àkọ́kọ́, ìkejì, mú ọrẹ mi ìdání, ọrẹ ìdúpẹ́ níwájú Ọlọ́run bó ti ń lọ ilé ìjọsìn lónìí bí o sì ti ń fi sílẹ̀ níwájú pẹpẹ ilé ìjọsìn náà tó ń lọ ni mo sọ àsọtẹ́lẹ̀ pé Ọlọ́run yóò tẹ́wọ́ gbà yóò sì bùkún ẹ lórúkọ Jésù Kristi. Orúkọ mi ò yí padà, Pastor Praise O Bámiṣayé. Lórí aago yẹn náà ni 08055951129 lẹ́ẹ̀kan sí 08055951129. Ó dẹ̀ máa dára fún yín, ọ̀sẹ̀ yìí dẹ̀ máa pè yín, ẹ dẹ̀ máa rógòlò, ẹ ò tún mú àmúbọ̀ rere mọ́. Ibi tẹ́ bá dojúkọ lọ́sẹ̀ yìí áńgẹ́lì aṣáájú yín lọ, á pa ọ̀nà mọ́ fún yín, á sì pa ìtọ̀ yín fún yín. Ẹjọ́ tó wà níwájú yẹn mo káńsù ẹ̀, ó máa favour yín. Lórí ìrìn àjò tó wà níwájú yẹn ẹ ó lọ láyọ̀, ẹ ó dẹ̀ bọ̀ láyọ̀. Ọjọ́ ìnáwó tó wà níwájú yẹn Ọlọ́run yóò bá yín ṣe, ẹ wá gbọ́, ẹ ó gba ìròyìn ayọ̀ lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín.